Kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí ẹ̀yin òde jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ nítorí tí ẹ jẹ́ ká tuntun rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kejìlá. Ọlọ́run ẹ ṣé o. Nínú òfin nínú ọlá ọmọ pàǹdọ̀rọ̀ wa ń dàgbà o. Àfi ògo àti ọlá forúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́ àìkú ọjọ́ 24 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé má ṣe rò wọ́n pin, má ṣe rò wọ́n pin. A mú àkọ́sórí wa nínú ìwé Tímótì kìíní orí ìkíní ẹsẹ̀ 15. Tímótì kìíní orí ìkíní ẹsẹ̀ 15. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Tímótì kìíní kan náà orí ìkíní ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 16 tí ó kà báyìí pé òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni Jésù Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbàgbọ́ sí ìyè àìnípẹ̀kun ní ìgbà ìkẹyìn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. Ọ̀nà àrà lọ́lọ́run gbà ṣiṣẹ́. Nígbà mìíràn àwọn tí Ọlọ́run máa ń yàn gẹ́gẹ́ bí aṣojú rẹ̀, wọ́n máa ń jẹ́ àwọn tí àwọn mìíràn ti rò pin gẹ́gẹ́ bí ẹni tí ó ti kùnà. O lè ní mọ̀lẹ́bí kan tí gbogbo yín mọ̀ gẹ́gẹ́ bí ìṣòro ìdílé. Má ṣe ro irú ẹni bẹ́ẹ̀ pin o. Ó lè jẹ́ òun ni Ọlọ́run yóò lò láti mú nǹkan yí padà sí rere nínú ìdílé náà. Tẹ̀síwájú láti máa gbàdúrà fún ẹni bẹ́ẹ̀ kí o sì ṣe gbogbo ohun tí o lè ṣe nínú ìfẹ́ Ọlọ́run láti mú ẹni bẹ́ẹ̀ wá sọ́dọ̀ Kristi. Nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20, ọkùnrin wèrè ará Gádárà ó ń gbé ibojì pẹ̀lú àwọn òkú. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìlú ti pátì gẹ́gẹ́ bí ẹni tí ohun rere kankan kò lè jáde nínú ayé rẹ̀ mọ́. Ṣùgbọ́n ní ọjọ́ kan Ọlọ́run yí wèrè náà padà sí ajínrere o. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 11 títí dé ẹsẹ̀ 12, Ọlọ́run lo gèlè àti ìbàǹtẹ́ olùfisùn Jésù Kristi ní ìgbà kan rí láti wòsàn àti láti lé ẹ̀mí èṣù jáde. Òógùn ara ẹni kan náà yìí ó wá ní agbára débi pé ó mú ìtúsílẹ̀ wá fún àwọn ènìyàn. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 16, àrí bí Ọlọ́run ṣe lo òjìji apẹja tó kùnà láti wo àwọn aláìsàn lára. Àrí bí Ọlọ́run ti lo apẹja tí ó kùnà láti mú àwọn aláìsàn lára dá. Ọlọ́run yìí tó lè sọ wèrè di ajíhìnrere, ó lè sọ apẹniníjà lágbára di olùwòsàn, tó sì lè sọ òjìji apẹja tí ó ti kùnà rí di ẹni tí ń wo ní sàn. Bákan náà ní àná, òun ni ọ̀kan lánàá o, òun ni ọ̀kan lénìí àti títí ayérayé. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 9. Ó lè ṣe bẹ́ẹ̀ fún ẹni tí gbogbo ènìyàn ti rò pin yẹn o. Mo mọ̀ bí mo ṣe ti sáko lọ nínú ayé kí Ọlọ́run tó gba ọkàn mi là. Mo máa ń sọ pé tó bá jẹ́ pé èmi pàápàá ni Ọlọ́run, n kò lè gba Adébóyè là. Ẹlẹ́ṣẹ̀ paraku ni mí, ṣùgbọ́n Ọlọ́run gbà mí là. Ó sì ń lò mí láti ṣe ohun ńlá. Ó lè bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹni tí àwọn ènìyàn ti rò pin yẹn. Ìwọ náà lè bẹ́ẹ̀ fún kí Ọlọ́run kí ó yí padà. Mùsùlùmí tó yí padà kan wá sí ọ̀kan nínú àwọn ìsìn wa níbi tí mo ti sọ pé aṣọ tí a wọ̀ àti yà sọ́tọ̀, gbogbo aṣọ tí ẹnikẹ́ni wọ̀ níbẹ̀ di mímọ́. Ó lọ sílé pẹ̀lú ayọ̀. Lọ́jọ́ kan ó pinnu láti wọ aṣọ tí a yà sí mímọ́ yìí lọ sí ibi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kó lè rí ojú rere gbà. Lójú ọ̀nà ọkọ̀ tó wọ̀ ní ìjàmbá, ó sì gbiná. Gbogbo àwọn èrò tó wà nínú ọkọ̀ ni ó jóná tí wọ́n sì kú.
àwọn ibi tí aṣọ náà kò lè dé lára rẹ̀, lára ọkùnrin yìí nìkan ni ó jóná jẹ̀. Olúwa ṣeun pé ẹnìkan ó mú ọkùnrin yìí wá sọ́dọ̀ Kristi. Má ṣe ro ẹnikẹ́ni pin o. Kókó pàtàkì, má ṣe ro mọ̀lẹ́bí rẹ oníjàgídíjàgan ni. Má ṣe rò pin. Ọlọ́run lè yí padà láti ipò òtòṣì nínú ẹ̀mí kí ó di gbígbéga nínú ìjọba Ọlọ́run. Ọlọ́run tó ní ọkàn ọba àti ìjòyè, kò sẹ́ni tí Ọlọ́run kò lè yí padà. Ọlọ́run ni ó ní ẹ̀mí ènìyàn, òun ni ó sì lè yí ènìyàn padà. Ọ̀rọ̀ púpọ̀ jù, afẹ́fẹ́ máa ń gbolẹ̀. Ṣùgbọ́n eléyìí tí a gbọ́ lénìí, jẹ́ kí a pe àwọn ènìyàn tí ó wà nínú ẹbí wa tí wọn kò tíì mọ Jésù, kí a pè wọ́n wá sínú agbo Kristi. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwàbùkọ́lá Ayákó ní orúkọ mi. Nígbà tí a pàdé ní ọ̀la, a kú pọ̀pọ̀ sísìn ọdún ìbí Kristi.